Kinda rasatakama. Ano ba idea? Kasama. Agad ba anak? Fade. Why? Skandaye. Girl, don't get husband. 안녕하세요, 아버님. 안녕하세요, 어머님. 저는 프린세스입니다. Look at how you're dressing. Abe wo laṣọ òjò tó ń wọ̀ nígbà ẹ̀rùn. See you wearing jumper nínú oòrùn for God's sake. It's okay. Ìdílé lè tà ń sọ ìkó fi gbogbo ara bẹ́ẹ̀ mi láàmú. Ìwọ̀n bá tàṣí jọ kọ́nú gúrùpù àtàwọn fíìmù kéékèèké Korea àtàjọ máa ń wò. Èmi ti sọ tán. Mo ti exhaust ìdí ẹnu mi o. Mọ̀nẹ́, yá! Ìjà tẹ̀ náà ti bàbá tẹ̀ náà. You so brave! 안녕, 봉인. Ọmọ ta ni kí ló tọ́ ọmọ? Ó dà kan di ẹ̀yin ṣá. Aga! Chukaya aga! 이뻤다! 데려가줄래 나의 이 가난한 상상력으론 떠올릴 수 없는 곳을 너니 죽어라! 짠짠 마마 안녕하세요. 안녕하세요. Okay, kàn rí ní rí pé òyìnbó ló fẹ́fẹ́ wàá kàn gbé ojú ẹ̀ kúrò ojú dúdú kàn gbójú white. Wọ́n tó kọ́ mi sí. A máa yẹ Korea. Tí wọ́n gbọ́dọ̀ yọjú sáwọn òbí mi báyìí, ká má kọ̀ mí lọ́mọ. Ó tẹ̀ ti ṣe ìlú ṣe wà. Orú mú mi. Kí n ti wọ̀rọ̀ àtùgbà gan bẹ́tà. I am calling up this engagement